lóde tẹ̀ ní àyàn ní ọ̀rẹ́ lóde tẹ̀ ní sáyàn ládàá àwọn èsì màálù tí wọ́n máa nà ní Ìwó àwọn èsì màálù kí wọ́n gbé ọ̀rẹ́ wọn àti àdá wọn lọ sí ìlú tí wọ́n bá fẹ́ lù wọ́n bẹ̀ tí ẹ jẹ́ ẹran ẹ̀yà ẹgbẹ́ àwọn níta sọ fún eléegun ní pé má lu àdá má lu ọ̀rẹ́ violence nìyẹn tó bá ti tẹ́ bá ti ṣe tẹ́ bá ti jẹ́ pé máa dá wa lára yá èmi gan á máa ṣe ìdára yá ẹ máa ní ẹ máa ṣe kínní ní rí níbẹ̀ sì ní owó pálásì tèmi lẹ́kùn òdìbò pálásì mi tó bá jẹ́ pé àtàdá àtọ̀rẹ́ mi I will never support violence and that's it lọ́dà fún mi ẹ sòrí rẹ̀ gbogbo àwọn nǹkan tó dàbí ìlà nínú àṣà wa ni ọ̀rẹ́ kelegun ọmọ rẹ lọ kelegun ọmọ ẹ ṣáàdá pelode àkóso orò yìí wò orò kankan sínú orò tí ọba ti fẹ́ rí orò tó bá máa rí yàn tí ó jáde lọ́sàn-án tí gbogbo èèyàn ò rí tí ó máa jó orò tí ọba ti ní rí yàn lọ sínú yàrá rẹ àdúgbò gbogbo lọ àwọn èèyàn gbénú gbó èèyàn ní gbénú wò orò tí ọba ti fẹ́ rí ọmọ àwò wọn lọ sínú ibi táwọn ọ̀kẹ́rẹ́ kéde àwọn èjò ọ̀yà àwọn ọ̀yà ẹni olówó ẹyọ ti ṣe àgbẹ̀ pé mo lè ro ìwọ gan tó sì tó èèyàn yan àwọn ọ̀fẹ́ gbogbo yẹn ìlú yìí àwọn alájú àwọn ẹ̀yìn tẹ̀lé lájú ni ẹ máa ṣe ti àwọn alájú ti a gbogbo ohun tí ọba bá ìgbà yìí mu àfẹ́ nìyí tí ọba ti bá ìgbà yìí kéèyàn máa gbérò kó ní kéèyàn máa jáde kọ̀ọ̀pá báyìí kéèyàn máa gbé ẹbọ sílẹ̀ lẹ́ẹ̀kọ́ máa dọ̀tí lẹ́lẹ̀ kọ̀ọ̀pá báyìí mu environmental ẹnìkan ní ọgbà àwọn òsì afẹ́jẹ́ kéde ọba tóní ọlọ́pàá ẹnìkan kan gbọ́dọ̀ gbé ẹbọ lẹ̀ ẹmu fún environmental ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé ẹ gbọ́dọ̀ jáde àbọmọ yín ò gbọ́dọ̀ jáde àìfẹsẹ níwò yìí èmi mo sọ bẹ́ẹ̀ ní ọba ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin ọkọ ò lè gbòòrò káwọ gbòòrò láàyè orò tí ọba ti fẹ́ jẹ́ kéèyàn jáde tí ò ní jẹ́ káwọn ọlọ́jà orò tó ọba ṣe tó ọba jẹ́ kọjá ọ̀tá lọ máa ṣe kò ní àwa ń tajà ẹ̀yà ọlọ́jà àbọ̀jà rẹ̀ ọ̀tá ẹ̀sùn yìí alùpàṣẹ aṣọdúnmọdún ọ̀pọ̀ ẹ̀ láṣẹ láyé ànífà ìsàlùgbà ànífà ìsàlùgbà nígbà fún wa ìlà láhùlà. wàlá kúwàtà ìlà ọ̀dà gold tí o ti yanjú àwọn civil defence ọlọ́pàá.